lùgbàmúrìn àwáwí gan-an ó yóò kó bá ní lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ó yóò kó bá ní kọ́ọ̀nìyàn tí ì ṣe nǹkan tọ́ nǹkan yẹ kọ́ yóò ràn án lọ́ níwájú Ọlọ́run Olódùmarè. Lónìí bá o ọ̀rọ̀ àwáwí náà láti asọ̀ lé lórí. Àwáwí Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ Ọlọ́run mọ̀ sí yíyàn rẹ̀ torí Ọlọ́run dìídì gbé wòlíì Sámúẹ́lì kẹ̀yà máàmì òróró kẹ̀mú yàn ni kọ́ máa bẹ̀ sí amójú alẹ̀ àwo ọba Sọ́ọ̀lù bóyá àṣìṣe ni ṣàṣìṣe Ọlọ́run ní yàn torí pé dúró àkókò ni Ọlọ́run rọ́kàn rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà kan Ọlọ́run yàn sí kọ́ ṣé ó dúró nínú ìfẹ́ Ọlọ́run Olódùmarè ṣé ó dúró fún ìtọ́ni ṣé ó dẹ̀ lọ́wọ́ ọmọọ̀wọ́ ikọ̀ ìránṣẹ́ Ọlọ́run lò gan kẹ̀yà máàmì òróró yàn Ọlọ́run jákun níjọ́ kan ó ké sí Sọ́ọ̀lù kẹ̀yà jagun torí kọ́ lọ́ba yan ọba lóògbé ẹni ọ máa ń yàn gẹ́gẹ́ bí adarí láti bójútó agbo àgùntàn rẹ̀ ìyẹn ọ̀nìyàn rẹ̀ Ísírẹ́lì lè jẹ́bà ọ̀ẹ̀dẹ̀ àyàn náà ló gbàmúrìn kàn yà á ṣe kàn gbógun àti ọ̀tá Ísírẹ́lì ara nǹkan Ọlọ́run yan ọba lílẹ̀ Ísírẹ́lì lè yí ni o ọ̀rẹ́ díjọ́ ogun kan fẹ́ jà lòdì sí ẹ̀rá Fílístínì ni Ọlọ́run jákun ké sí Sọ́ọ̀lù wọ́n lọ adarí rábì hàn o ìyá kóra rin ìyá lọ ìyá bá wọn jà torí ìran náà wọ́n ti gbógun ni ọjà kò ké sí ìránṣẹ́ Ọlọ́run Samuel àbá ogun náà bá àyọ̀já lẹ́yìn rẹ̀ Ọlọ́run kàyà já ìwọ náà lè dáwé àwọn kà á ṣe Samuel jákun wí hàn kí n bá ti dó síbi bá kí n bẹ̀rẹ̀ kẹ́tì níjọ́ keje o mẹ́bọ̀ yàbọ̀ bá ẹ lébẹ̀ torí mo ti ní ọṣẹ́ mo ti fẹ́ ṣe níbẹ̀ mo ládùúrà mọ́ ti àgbà mo ní ibi ìwé mímọ́ kan mọ́ ti àkà ṣùgbọ́n lẹ́yìn níjọ́ keje bá ti pé kó a retí mi ò kábíyèsí mẹ́bọ̀ lébẹ̀ mẹ́yà mọ́ tì í lẹ́yìn àdúrà kan àkọlọ́ kí mi yá ṣe lébẹ̀ àtúrúbọ̀ kọlọ́ kí mi yá ṣe lébẹ̀ má dẹ̀ ti ṣe bá a jẹ́ pé ọmọ Fílístínì hàn ní a jẹ́ pé ọ̀rọ̀ ògo ọba Sámúẹ́lì àmì ìwòlíì Sámúẹ́lì ọjà kan lọ sí tẹrẹ̀ Sọ́ọ̀lù jákòrè darí ọmọ ogun ọ̀hún ó ṣáájú rán lọ síbẹ̀ ọ̀rẹ́ dúró nígbà kí ọmọ Fílístínì hàn wọ́n bẹ̀ sí tako wọ́n bẹ̀ sí ta rọ́bà wọ́n bẹ̀ sí judaran wọ́n bẹ̀ sí líhan wọ́n bẹ̀ sí súnmọ́ bẹ́ẹ̀ ni pé à ń borí bẹ́ẹ̀ náà ní ìṣòro ayé lùgbàmúrìn ṣe fẹjú mọ́mọ́ ọ̀nìyàn ṣùgbọ́n ní wọ́n bá mọ̀ lè gbàgbọ́ nínú Ọlọ́run àmọ̀gbà ká àṣìṣe lórúkọ Jésù Kristi wà mọ̀ wí òdáyàfò ọmọ Fílístínì ó kó Sọ́ọ̀lù láyà jẹ́ o ọjọ́ méje náà ké dúró Sọ́ọ̀lù òdì ò dúró mọ́ ó dè dúró díjọ́ keje ni o ṣùgbọ́n ìṣẹ́jú àti wákàtí ni Ọlọ́run mọ̀jọ ni òkùnà àkókò àti wákàtí Ọlọ́run kì í ṣe ìyanu Ọlọ́run kọ wá ẹ̀bọ̀ fẹ́rẹ́ jógílìkù kí Samuel yọjú síbẹ̀ ni ẹ̀rù bà Sọ́ọ̀lù ìyẹn rà bí hàn iṣẹ́ ni kéèyàn mú àgùntàn o wọn à ṣùrùbọ kábíyèsí ṣe kọ́ yẹ kẹ́ ṣe ìránṣẹ́ Ọlọ́run ní máa ń ṣe èmi náà ọba ni mẹ́ra èsì jẹ́ mi ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọjà kò mú ẹ̀bọ̀n òmòrú o kàn ti pẹ́ hàn ti sọ̀kalẹ̀ hàn ti wẹ́ ẹran tán hàn ti bọ́jú bọ́sẹ̀ ẹran tán nígbà kan ṣe rúbọ ni torí ra Fílístínì kan súnmọ́ yóò ní jẹun ṣe bá ti pẹ́ o nígbà kan ṣétí nígbà kí Samuel kọjá kó yọ túrú ìránṣẹ́ Ọlọ́run yọ túrú mo gbàdúrà kọ́ wí àṣìṣe kẹ́tì tó àkókò kọ́ lọ́run fẹ́ dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ rìbè lọ́rẹ̀ kẹ́ẹ̀ṣẹlẹ̀ kéyìí kò ṣe Sọ́ọ̀lù ìwòlíì ìrìbá ni o ìbádẹ́ wí hàn mí wí ìtì súnmọ́ tòsí ìbá ti rán ní yàbọ̀ bá mi ṣé bí mo wí hàn wí kó róde àkókò Ọlọ́run Sọ́ọ̀lù mọ̀rìṣà wá wí o Fílístínì hàn ti súnmọ́ òun rè rí pé èèyàn ọmọ ogun ọ̀gán wọn ti fẹ́ túká èdè nínú kó jà kó tira òun pé àtìrà rẹ̀ ṣìṣe àwáwí dáa dípò kọ́ kẹ́ kúnlẹ̀ kẹ́ bẹ̀bẹ̀ kẹ́ pa búrúbúrú ọ̀rẹ́ ṣàwáwí ni ọjọ́ méje ti pé báà ní ó yẹ kó a lé ọ̀wọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run àtọ̀rọ̀ Ọlọ́run dúró dàdìkọ àsìkò Ọlọ́run àsìkò Ọlọ́run bá ti mú kọ́ ọ́ dúró dé dípò kọ́ kí Sọ́ọ̀lù ronú padà ìwọ̀n mọ̀wó ti ṣìṣe ná ọba wòlíì ni gbàdúrà ẹ̀hún àìmọye ọ́nilé oníbà àìwá àdúrà ẹ̀ wòlíì
náà ṣàtúnṣe ọ̀nà ran àbágbàdúrà kò mí ó bá ti ṣe program lórí rédíò bá àbí tẹlifíṣàn kíákíá náà yà pé béèrè kí màá ṣe màá yọ̀ wọnú ìjọba ọlọ́run àbágbàdúrà mi òṣàánà ẹ̀yà wí àwọn wòlíì náà kàn dẹ̀ láìkì kàn pè wọ́n ní bàbá wòlíì kàn pè wọ́n ní bàbá wòlíì àdàkùnbẹ̀ sí àgbàdúrà béèrè ọ̀rọ̀ ayé ran wàásù ọ̀rọ̀ ìjọba ọ̀run wàásù ọ̀rọ̀ nípadà kò hàn Sọ́ọ̀lù àwáwí níṣe o òun ló kóba kọgbùjọba àjọba kọlọ́run mú kó ọgbà lọ́rẹ̀ ṣẹ̀rẹ̀ kankan ṣàwáwí èyí mú mi dẹ̀ rántí ìgbà kan náà yín kẹ̀yà pa èèyàn ọmọ amálẹ́kì àti kéde wọn ọ̀sìnkẹ́ líbẹ̀ pátápátá kẹpa ọ̀run àwọn Sọ́ọ̀lù lọ ọ̀paradẹ̀ ọ̀dẹ̀ múra kan ṣojú ṣáájú ọmọ bàràn ọ̀dà sí ọmú àgùntàn màlúù kan kó ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kọ́ wọní lójú ọjà kò dáhùn sí Samuel dèdébẹ̀ náà ìlọ ìtọ́ nǹkan lọ́wọ́ kan ṣe òun ti ṣe ṣé ìwọlá mú máàkì kóra rẹ nǹkan lọ́run kò ṣe wúwo ti ṣe àrègbọ́ràn pọ̀ nú ayé ọba Sọ́ọ̀lù lónìí alábàjọkọ̀ lọ́run mú kọ́ sílẹ̀ kọ́ lọ́run sèyìn lẹ́yìn rẹ̀ mọ́jọ́ lọ́run sèyìn lẹ́yìn rẹ̀ ṣàtúnṣe ọ̀nà rẹ̀ tẹ̀sí bẹ̀ sí agbọ́ràn látòní lọ bẹ̀gbẹ́ ọlọ́run kẹ́ dáríkété àìṣe déédéé rẹ̀ àtijọ́ kẹ́ dáríjì ọ́ ọjà kò mú ẹran bọ̀kùbọ̀kù ọ̀rìn ó kó wọn pamọ́ ọ̀rì ké lùgbà kí Sọ́ọ̀lù kí Samuel rí dédé náà rí ké ìhun ti ṣe ọkọ̀ ọlọ́run kò ṣe Samuel rí ké ìwó létí igbe àgùntàn àti ẹran àti màlúù kò rí gbọ́ àwáwí kì Sọ́ọ̀lù ìdè ṣe náà kọ́ mú pàdé ẹ̀ lọ́nà ṣé mo wéra kọ́ bá ti kún fún àwáwí àwọn àìtì lẹ́rùn ran ọlọ́run mọ́jà àwáwí pa ọ́ ó dáa kọ́ ìyàn ṣòfin ọlọ́run kọ́ kí Samuel mú parí ẹ̀ ni pé ogbọ́n ọ̀rọ̀ mọ̀sán jẹ́bọ rírúbà ni kọ́ rè ṣàwáwí ọlọ́run á yọ ọ́ wọ́n kọ́ bá ṣàwáwí ronúpọ̀ àdá èsùn kọ́ bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ dín ọkù ó máa ń fa ìgbéga sínú ayé rẹ ni òjò lórúkọ mi ọmọ àbálábí tán mọ̀ọ́dẹ̀ ṣàwáwí èsèrè àyẹ̀ kẹ̀ nínú àwáwí ire o.